Mo kí yín ẹ̀yin tẹ́ ń wò mí nílé. Orúkọ mi ni Shafe A. Mo jẹ́ fitness instructor. Lórí ètò Kára Olè yìí, mo máa kọ́ yín ní àwọn oríṣiríṣi exercise èyí tí ẹ máa ṣe, èyí tó máa fún yín ní okun àti agbára láti lè máa ṣe gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe nílé, lóko, ní ibikíbi tí a fẹ́ ṣe lójoojúmọ́. So ẹ̀yin tí ẹ ń wò mí nílé, tẹ́ bá fẹ́ ní okun àti agbára èyí tí à ń wí yìí, ẹ tẹ̀lé mi ká lọ. Kára Olè. Ibi àwí la dé yìí o. Àmọ́ ká tó bẹ̀rẹ̀, a ní láti kọ́kọ́ gbáradì èyí tí àwọn èèyàn ń pè ní warm-up. Tá bá fẹ́ warm-up, ẹ wá àyè kékeré kan èyí tí ẹ máa lò. Ẹ gbé ọwọ́ yín sókè báyìí. Ẹ gbé wálẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń gbé wá sókè gbé wálẹ̀, ẹ máa mí sínú. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́wọ́ yín wálẹ̀, ẹ mí síta. Ẹ ká fi ṣe lẹ́ẹ̀mejì sí. Ẹ̀mí sínú, ẹ̀mí síta, ẹ̀mí sínú, ẹ̀mí síta. A máa mú ọwọ́ wa méjì papọ̀ báyìí. A tẹ̀ lọ sílẹ̀. A máa fún wa kọ́lẹ̀ báyìí. Kò ní kọ́lẹ̀ tán. A máa wá sókè. Bẹ́ẹ̀ eléyìí tí ẹ̀ ń ṣe yìí, ó máa ń stretch gbogbo ẹsẹ̀ yìí. Á jẹ́ kí gbogbo iṣan ẹsẹ̀ yìí kó gbáradì fún exercise èyí tí a fẹ́ ṣe. Kára Olè. Exercise èyí tí a máa ṣe ń sìn, òun ló jẹ́ squat. Squat yìí oríṣiríṣi àǹfààní ló ní èyí tó máa ń ṣe fún ara. Alákọ̀ọ́kọ́, ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ flow lára dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, fún àwọn tí wọ́n bá fẹ́ lose weight, tó bá fẹ́ jẹ́ kí ara wọn kó fúyẹ́ díẹ̀, àwọn òwúrọ̀ àwọn workout tí wọ́n lè máa ṣe rèé. Ẹlẹ́ẹ̀kẹta, ó tún máa ń jẹ́ kí èèyàn kó rìn dáradára. Bí àwọn tẹ́ pé bóyá ẹsẹ̀ wọn bá straight àbí tí kò bá dúró gẹ́gẹ́, tí wọ́n bá ṣe irú exercise yìí, wọ́n á ráyè dúró dáadáa. Pàápàá jù bẹ́ẹ̀ lọ, ó tún ṣiṣẹ́ fún ẹ̀yìn wa yìí náà, èyí ìdí wa. Ó máa jẹ́ kí ìyẹn náà kó tún ṣe kí ni, kó tún dúró déédéé dáadáa. Fún àǹfààní àwọn tí wọ́n bá fẹ́ ṣe squat yìí, tẹ́ bá ti rí àyè bí ibi tí a wà yìí, squat kò nídìí irinṣẹ́ kankan tí ẹ lè fi ṣe. Tẹ́ bá ti fẹ́ ṣe, bá ṣe máa ń ṣe lélẹ̀ yìí, ó yẹ máa wò. Ẹ máa nídìí láti mú ẹsẹ̀ yín, ó máa dọ́gba pẹ̀lú èjìká yín. Tẹ́ bá ti ń ṣe orú workout yìí, tí àwọn èèyàn bá ń ṣe, ẹlòmíì tó bá ń ṣe tó bá ti di ìgbà díẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa complain wípé orúnkún dùn àwọn. Èyí máa ń wáyé nítorí pé wọn ò ṣe dáadáa ni. Tó bá ṣe dáadáa, bó máa ṣe ní láti dúró lélẹ̀ yìí, èjìká wọn ó máa wà pẹ̀lú ẹsẹ̀ wọn ni. Wọ́n á dúró déédéé báyìí. Nǹkan tó máa ṣe ni wípé wọ́n á wá ti ọwọ́ wọn síwájú láti fi lè fi dúró déédéé. Wọ́n á wá tì ẹ̀yìn wọn lọ sẹ́yìn báyìí. Bó bá ṣe ń tì lọ, wọn ò ní ti orúnkún síwájú. Tí wọ́n bá ti orúnkún síwájú yìí, òun ló máa mú kí orúnkún kó máa dùn wọ́n. Workout yìí kò ń ṣe workout ẹ pé èèyàn máa ṣe tẹ́yìn máa dùn, tí apá máa dùn,
tí ìbàdí máa dùn. Eléyìí jẹ́ nǹkan tẹ́ pé anybody ló lè ṣe nígbàkúgbà. Kára ó lè. Ẹ jẹ́ ká tún fi wọ̀nyí lẹ́ẹ̀kan sí. Èjìká yín ó ní láti wà pẹ̀lú ẹsẹ̀ yín. Ẹ rọra la ẹsẹ̀ yín díẹ̀ níwọ̀nba. Ẹ máa wá mú ọwọ́ yín síwájú bẹ́ẹ̀ ni láti lè fi dúró déédéé. Ẹ wá máa lọ sílẹ̀ díẹ̀ 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 bẹ́ẹ̀ ni. Ẹ máa tún wá dìde, ìyẹn jẹ́ ení. Èyí tí wọ́n wá ń ṣe yìí, ẹ máa ṣe ní ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́dógún, èyí tó òyìnbó ń pè ní 3 sets of 15. Tí ẹ bá ń ṣe léyìí, ẹ lè máa ṣe ní ẹ̀mẹ́jì tàbí ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀. Èèyàn tó bá ń ṣe léyìí, ó máa jẹ́ kí ara ẹ̀ kó jí pépé, ẹ̀jẹ̀ á ráyè ṣàn dáadáa lára, egungun á le, èèyàn á rìn dáadáa. Ó tún máa ń jẹ́ kí oúnjẹ tá bá jẹ kó lọ níkùn dáadáa. Èyí ni iṣẹ́ tí squat ń ṣe. Ẹ jẹ́ ká tún ṣe lẹ́ẹ̀kan sí. Ẹsẹ̀ yín ó máa wà ní ìlà pẹ̀lú èjìká yín. Tẹ́ bá fẹ́ wá ṣe, ẹ máa ti ọwọ́ yín jáde kẹ́ bá lè dúró déédéé. Ẹ máa lọ sílẹ̀ díẹ̀díẹ̀. Ẹ ní ṣe kó le rárá. Ẹ máa lọ sílẹ̀ díẹ̀díẹ̀. Ẹ tún dìde, ìyẹn ní. Tẹ́ bá fẹ́ ṣe squat yìí, tẹ́ bá ń lọ sílẹ̀, ẹ máa mí sínú. Tẹ́ bá ń bọ̀ lókè, ẹ máa mí síta. Ẹ mí sínú pẹ̀lú imú yín, ẹ mí síta pẹ̀lú ẹnu. Ẹ jẹ́ ká ṣe ní ẹ̀mẹ́wàá kẹ́ bá lè rí dáadáa. Ìyẹn ní. Ó déjì. Ẹ̀ta nìyẹn. Ẹ̀rin. Àrún. Ẹ̀fà. Èje. Ẹ̀jọ. Ẹ̀sán. Ẹ̀wá. Nǹkan tí à ń pè ní squat nìyẹn. Kára ó lè. Kárólé la ṣì wà. Exercise èyí tí ọpọ́n sún kàn sí, òun ni à ń pè ní push-up. Push-up yìí, òun náà ní oríṣiríṣi àǹfààní tí ó ń ṣe lágọ̀ọ́ ara wa. Ó ń ṣiṣẹ́ fún ìgbáyà, ó ń ṣiṣẹ́ fún èjìká, ó ń ṣiṣẹ́ fún ẹ̀yìn, ó ń ṣiṣẹ́ fún ikùn, kódà ó tún ṣiṣẹ́ fún ẹsẹ̀ wa. A máa fi bí wọ́n ṣe ń ṣe push-up yìí hàn yín ní àti bẹ̀rẹ̀ títí dé òpin, èyí tí ẹ máa ṣe tí kò ní fi pa yín lára rárá. Ẹ máa bá wa ká lọ. Ẹ máa wá àyè kékeré kan èyí tí ẹ lè lò láti lè fi ṣe push-up yìí. Push-up yìí tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀, ọkùnrin ló lè ṣe, obìnrin ló lè ṣe. Ó wá ní èyí tí ọkùnrin ṣe, ó ní èyí tí obìnrin ṣe. Gbogbo ẹ̀ la máa là yé yín tó máa yé yín yégéyégé. A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú push-up títí ọkùnrin.
tí ẹ bá ti gbé ọwọ́ yín sílẹ̀ báyìí èjìká yín ọwọ́ yín máa wà ní abẹ́ èjìká yín ẹ máa wá ti ẹsẹ̀ yín sẹ́yìn tí ẹ bá ti tì sẹ́yìn ẹ máa tẹ̀ lọlẹ̀ díẹ̀ díẹ̀ ẹ tún tì wá sókè bẹ́ẹ̀ ni tí ẹ bá ti fẹ́ ṣe ọwọ́ yín ó ní láti wà lábẹ́ èjìká yín bẹ́ẹ̀ bá ń ṣe ikùn yín ó ní láti le kí ẹ bá lè jẹ́ kí gbogbo àwọn iṣan tá à ń ṣiṣẹ́ lé lórí kó bá lè ṣiṣẹ́ dáadáa ikùn yín á le ẹ má ti ẹ̀yìn lọ sẹ́yìn púpọ̀ jù ẹsẹ̀ yín dẹ̀ ní láti dúró gégé ẹ wá tì lọ́lẹ̀ díẹ̀ tẹ́ bá ti wá gbé wá sókè ìyẹn ení ẹ tún ṣe léyìí ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ tẹ́ bá ti wá gbé sókè ìyẹn èjì eléyìí tí wọ́n ń ṣe yìí òun ni wọ́n ń pè ní push up ẹ lè ṣe é ní ẹ̀mẹ́ta lọ́nà mẹ́wàá èyí tí òyìnbó ń pè ní 3 sets of 10 ẹ wá lè máa ṣe eléyìí ní ẹ̀mẹ́ta àbí ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ tẹ́ bá ń ṣe eléyìí òun náà máa jẹ́ kí ara jí pépé gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ igbá àyà yín ó ń ṣiṣẹ́ fún ẹ̀yìn ó ń ṣiṣẹ́ fún èjìká ó ń ṣiṣẹ́ fún ọwọ́ ikùn àti ẹsẹ̀ gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ papọ̀ ó sì ní àǹfààní púpọ̀ púpọ̀ ní ara wa. Kára ó lè. Bẹ́ẹ̀ ni a ní gbàgbé èyí tí àwọn obìnrin náà lè ṣe nítorí kò ń ṣe gbogbo obìnrin ni wọ́n lè ṣe èyí tí a ṣe yìí tí obìnrin bá fẹ́ ṣe títí wọn bó máa ṣe ṣe òun leléyìí ẹ jẹ́ ń ṣe ní ìgbà ìfẹ́ bá lè rí dáadáa àwọn náà máa gbé ọwọ́ wọn báyìí á wà ní abẹ́ èjìká àmọ́ àwọn náà mú ọwọ́ wọn báyìí á wà ní abẹ́ èjìká àmọ́ orúnkún wọn ó máa wà ní ilẹ̀ńlẹ̀ nítorí pé wọn ò lè gbé ara wọn sókè báyìí bíi tọkùnrin torúnkún wọn bá ti wà nílẹ̀ wọ́n á wá rọra máa tì díẹ̀ síwájú wọ́n á dẹ̀ gbé sókè padà ìyẹn ení báwọn obìnrin ṣe lè ṣe títí wọn nìyẹn tó bá ń ṣe léyìí apá wọn ẹ̀yìn wọn ikùn wọn gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún papọ̀ ẹ máa rí àwọn obìnrin míì tí apá wọn máa ṣàn wálẹ̀ báyìí tí wọ́n bá ń ṣe léyìí gbogbo owó ẹ̀ kò ní wáyé mọ́ ẹ jẹ́ ká ṣe fún yín bí ẹ̀mẹwàá kó ba lè yé yín dáadáa àkọ́kọ́ ṣe tọkùnrin náà àwa fàbọ̀ sí tobìnrin ọwọ́ yín máa wà báyìí ẹsẹ̀ yín á lọ sẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ ní láti jẹ́ kí ẹ̀yìn yín kó dúró déédéé ẹsẹ̀ yín náà kó dúró déédéé ẹ máa wo iwájú yín báyìí a máa ṣe mẹ́wàá péré ready go ìyẹn ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá bẹ́ẹ̀ ni púṣọpù ọkùnrin òun ni a ṣe yìí tẹ́ bá fẹ́ ṣe eléyìí àwọn ọkùnrin tó bá fẹ́ ṣe eléyìí wọ́n lè ṣe eléyìí lẹ́ẹ̀mẹwàá nígbà mẹ́ta ìyẹn jẹ́ 3 sets of 10 bí àwọn òyìnbó ṣe máa ń pè wọ́n lè wá ṣe ní ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ wọ́n lè ṣe ní ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ exercise àwọn tó bá ti wá ń ṣe exercise tipẹ́ àwọn ẹ lè ṣe ní ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ tàbí ẹ̀márùn láàrin ọ̀sẹ̀ fún tàwọn obìnrin ọwọ́ wa wà nílẹ̀ báyìí pẹ̀lú
orúnkún wọn. Nǹkan tí wọ́n máa wá ṣe ni wípé wọ́n wá ti ara wọn síwájú báyìí, wọ́n wá gbé sókè díẹ̀. Wọn ò ní ṣe kó máa, wọn ò ní fi sáré rárá, wọ́n wá ṣe díẹ̀díẹ̀ ni. Nítorí pé tó bá fi sáré, wọn ò ní ráyè fíìlì iṣẹ́ tí exercise yìí tó ń ṣe. A fẹ́ ṣe 10 push-up fún àwọn obìnrin. Ẹ máa bá wa ká lọ. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Push-up obìnrin òun ni àparí tán yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, àwọn obìnrin àwọn náà lè máa ṣe títí wọn ní 2 tàbí 3 láàrin ọ̀sẹ̀. Wọ́n lè máa ṣe 10 lọ́nà 3, that is 3 sets of 10. Ẹ má gbàgbé, ní 2 tàbí 3 ní àárín ọ̀sẹ̀. Kára ó lè. Ẹsẹ̀ gbogbo exercise àti ṣe ní báyìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe àmọ́ cool down láti parí exercise wa. Adé ti na ara wa dáadáa, èyí tí àwọn èèyàn máa ń pè ní stretch. Èyí tí wọ́n kọ́kọ́ ṣe, a máa ti ọwọ́ wá síwájú, a máa fi sọ́ọ̀tún bẹ́ẹ̀ 4, 5, 6, 7, 8, 9, and 10. Èyí tí a máa fi wá ṣe nísìnyí, a máa la ẹsẹ̀ wa báyìí, a máa mú ọwọ́ wa àti àdúró síbẹ̀. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Àwa síwájú. Eléyìí tí àwọn ṣe ń sìn, a máa gba ọwọ́ wa papọ̀ báyìí, àwọn tí ọwọ́ wá síwájú, àti èyí wa báyìí, àti sẹ́yìn. Láti parí eléyìí, a mú ọwọ́ wa fi sẹ́yìn báyìí, àwọn àti ìgbáyà wa àti síwájú. Ẹgbẹ́ tí wọ́n parí eléyìí, a máa stretch, a máa na ẹsẹ̀ wa, a máa na iṣan tó wà ní iwájú, ìyẹn quadriceps, àti na iṣan tó wà ní ẹ̀yìn, ní hamstring. A máa ṣe síwájú lélẹ̀. Fún àwọn tí wọ́n bá lè dúró báyìí, ẹni tó jẹ́ àga ilẹ̀ lè dìmú ní àbí ara ògiri bí ọ̀gbẹ́ni láti fi ṣe títí wọn yìí. Ìyẹn á dúró báyìí. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. A stretch the hamstring you are. Láti síwájú. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. A ṣe sí òdì kejì náà. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Àti ẹsẹ̀ wá síwájú. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Eléyìí tí wọ́n ṣe ń sìn, a máa la ẹsẹ̀ wá díẹ̀, a máa mú ọwọ́ wa báyìí, a máa bì sọ́tún, a máa bì sósì. Ẹ̀rọ àwọn lọ báyìí, ẹni gbọ́ wọn jó.
Táwa ti ṣe lè tán fún ìgbà díẹ̀ láti jẹ́ kí ọkàn wa balẹ̀ dáadáa, àmì sí inú, àmì síta ní ìgbà mẹ́ta 5 to 3 to 4. Àmì sókè, àmì wọlé, àmì sókè, àmì sókè. Báyìí a ti parí ètò wa ní Káràlú ní ọjọ́ tí òní. Orúkọ mi ni Shafe A. Ọ̀rẹ́ mi tí ó máa ń gbà ẹni orí ọjọ́ ìlàtí. Tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ tún pàdé wa ní orí ètò Káràlú.